Kwam1 wọ gàù ìjọba fòfin dè é fún oṣù 6 gbáko yóò tún fojú balẹ̀-ẹjọ́. Òwe Yorùbá tó sọ pé àbámọ̀ kì í ṣíwájú ọ̀rọ̀ àti èyí tó sọ pé ẹni tó gbajúmọ̀ ní àbùkù àti ẹ̀tẹ́ máa ń wá kiri. Òwe yìí ti ṣẹ sí gbajúgbajà òǹkọrin fújì ọmọ bíbí ilẹ̀ Ìjẹ̀bú nì Wàsíù Àyìndé Ọmọgbọ́láhàn tí gbogbo ayé mọ̀ sí King Wàsíù Àyìndé Marshal, ìyẹn Kwam1 tàbí K1 lára báyìí o. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti fi òfin dè é pé láti àsìkò yìí lọ àwọn ò gbọ́dọ̀ kẹ́fín rẹ̀ nítòsí pápákọ̀ òfurufú èyíkéyìí, bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ ṣèèṣì wọ ọkọ̀ òfurufú kankan ní ilẹ̀ wa lọ sí ibikíbi. Wọ́n ní fún odidi oṣù 6 gbáko orí ilẹ̀ ni kó máa rìn. Ó lè wọ ọkọ̀ ojú omi bó bá fẹ́ tàbí kó wọ rélùwéè látàrí ìwà tani-yóò-mú-mi àti àìbọ̀wọ̀ fún òfin tí wọ́n fẹ̀sùn rẹ̀ kàn án. Yàtọ̀ sí ti ìfòfindè yìí, ẹ̀ka iléeṣẹ́ ìjọba kan èyí tó ń rí sí ètò àti ìgbòkègbodò ọkọ̀ òfurufú nílẹ̀ Nàìjíríà, Nigerian Civil Aviation Authority NCAA, tún kéde pé ọ̀ràn tí olúwayé fújì yìí dá kì í ṣe kékeré. Ó sì ti di dandan láti rí i pé ó káwọ́ pọ̀nyìn rojọ́ ní kóòtù. Nítorí bẹ́ẹ̀ wọ́n ti kọ̀wé sí mínísítà fún ètò ìdájọ́, ìyẹn Attorney General of the Federation, pé ní wàrà ìṣesà kó bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti fi páńpẹ́ òfin gbé olórí ọmọ ọba akilẹ̀ Ìjẹ̀bú kó lè lọ wí tẹnu rẹ̀ ní kóòtù láìpẹ́. Gẹ́gẹ́ bí àlàyé tó wà nínú àtẹ̀jáde kan tí ọ̀gbẹ́ni Michael Achimugu tí í ṣe ọ̀gá olùkóró fún iléeṣẹ́ NCAA fi léde lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 7 oṣù keje ọdún 2025 yìí ṣe lọ. Ìdààmú Wàsíù Àyìndé yìí wáyé látàrí bí wọ́n ṣe fẹ̀sùn kan ọkùnrin náà pé ó tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin ìrìn àjò òfurufú ilẹ̀ wa lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù keje ọdún 2025 yìí lásìkò tó fẹ́ wọ ọkọ̀ òfurufú ti ValueJet ní pápákọ̀ òfurufú ńlá ti Nnamdi Azikiwe International èyí tó wà nílùú Àbújá. Ohun tí ìta fàájì gbọ́ àti bó ṣe hàn nínú àwọn fídíò tó gorí afẹ́fẹ́ nípa ìṣẹ̀lẹ̀ náà, gbajúmọ̀ olórin fújì yìí gbé ìgò kan dání bó ṣe ń tò láti wọ ọkọ̀ òfurufú ValueJet ọ̀hún. Wọ́n ní ọtí líle ló rọ sínú ìgò náà, léyìí tí òfin kò fààyè gbà kéèyàn gbé wọ inú ọkọ̀ òfurufú. Bó tilẹ̀ jẹ́ pé Wàsíù Àyìndé pàápàá fárígá pé kì í ṣe ọtí lòun rọ sínú ìgò ọwọ́ òun, síbẹ̀ ọkùnrin yìí kọ̀ jálẹ̀ láti gba àwọn òṣìṣẹ́ aláàbò láàyè láti yẹ nǹkan tó wà nínú ọ̀pálámbá ọwọ́ rẹ̀ wò kí wọ́n lè fìdí rẹ̀ múlẹ̀ bóyá ọtí ni àbí kì í ṣe ọtí. Yàtọ̀ sí èyí, wọ́n ní òfin ètò ìrìnnà òfurufú kò fààyè gba ẹnikẹ́ni láti gbé nǹkan mímu èyíkéyìí tó bá ti ju ìwọ̀n mìlílítà 100, ìyẹn 100 ml, lọ wọ inú bàálù kankan àyàfi bó bá jẹ́ oògùn òyìnbó tí ìwé àṣẹ sì ti wà fún mímú irú nǹkan bẹ́ẹ̀ dání. Kí olójú tó ṣẹ, ọ̀rọ̀ yìí ti di fàákájà. Ẹnu èmi ò gbà ìwọ ò gbà yìí sì ni wọ́n wà tí ìbínú fi rúbọ Kwam1 lójú gidigidi. Ló bá kúkú da gbogbo rẹ̀ sí agídí. Bó ṣe ṣu ẹnu pọ̀ ló lejú koko bíi sọ́jà tí inú ń bí. Bí ọgán ló sì lọ dúró síwájú bàálù ValueJet flight VK201 tó fẹ́ gbéra ọ̀hún. Ó lóun ò ní gbà kí ọkọ̀ náà gbéra láì ṣe pé wọ́n bá jẹ́ kí òun wọnú rẹ̀. Ọ̀pọ̀ èèyàn tó rí fọ́nrán fídíò ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n bẹnu àtẹ́ lu Wàsíù Àyìndé fún ìwà ìlọ́wọ̀, ìwà màá fi bí mo ṣe jẹ́ tó hàn yín èyí tó hù náà. Ọ̀pọ̀ èèyàn ló sì ń sọ pé kò sí nǹkan tó lè kí Kwam1 láyà tó bẹ́ẹ̀ bí kò bá ṣe ti pé ó ní baba nígbẹ̀jọ́. Wọ́n ní nítorí àjọṣe òun àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fi jayé alábátá bẹ́ẹ̀. Àmọ́ ṣá o, lẹ́yìn tí NCAA ti fi ìyà tó tọ́ jẹ àwọn awakọ̀ òfurufú ọ̀hún nítorí pé wọ́n gbéra láì gba àṣẹ láti gbéra, wọ́n ní òfin kò mọ ẹnikẹ́ni, kò sì séyìí tó kan àwọn nínú irú ẹni tí Tàlàsó Wẹsẹ̀ lè jẹ́. Wọ́n ní ìwà tó hù burú gidigidi,
ó sì lè ṣàkóbá ńlá fún ààbò àti ètò ìrìnnà ojú òfurufú. Nípa bẹ́ẹ̀, wọ́n ní kí Wàsíù Àyìndé sì ṣe gààyà fáwọn ní gbogbo ẹ́pọ̀tù orílẹ̀-èdè yìí náà. Bó bá di ẹ̀yìn oṣù 6, àwọn yóò gbé ọ̀rọ̀ rẹ̀ yẹ̀wò bóyá wọn yóò fààyè gbà á láti bẹ̀rẹ̀ sí í fò àbí kí wọ́n tún bá a fi ọjọ́ kún gbèdéke rẹ̀. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún ìwé ìròyìn Ìta Fàájì. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì wa.